òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mọ́ sùn lẹ́ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì. They've called, we are working as a team in Owode. You can check it out. We still have a good record in terms of security in owode-Egba. Though there's a lot of incidents around towards Ibadan, which is still under Obafemi local government. But my DPO is working. DPO Popola is working, and my area commander too. All the security agencies around my community, they are doing their best. Both the local, hunter, and others. We are working in terms of security. We don't take nonsense around here. You know, we battle with Lagos. We know that, we know, but in terms of security, Lagos is good too. Therefore, the two states is one of the best states in Southwest. I put it that way, in terms of security development and all that. So look at Ogun State now. You know, we are growing. People want to work with us. People want to come here and, you know, and invest in Ogun State. Look at our airports. Good things is good. These are all over Ogun State now. You know, once again, I have to give it to Governor Dapo Abiodun because, you know, he live in US. He's a Western man. He knows the meaning of what he's doing. He knows the benefit. He knows what airport can bring to his state and other companies that are coming up in Ogun State. Therefore, it's because security is paramount here. That is why you see a lot of people coming up to invest here. We thank God for his life, and we thank God for the people of Ogun State. I'm proud. Thank you. Kábíyèsí, ká máa fẹ́lẹ̀ lọ látọ̀dọ̀ mi. Ògbóyè méjì máa sáré mú pọ̀ lẹ́ẹ̀kan náà. Okay. Ẹ̀wọ́n náà máa sọ pé àrísìlárí kàríkà ọba rẹ̀ mú. Bó ti jẹ́ pé tí mẹ́nu bà àwọn ìdàgbàsókè tí mo wọ̀ ìlú owó díẹ̀ ìgbàlagbàtẹ̀ ti borí àlefa bàbá láyé. Táwọn náà dẹ̀ fojú rí. Ṣùgbọ́n fún àwọn tí wọ́n débi rí, pàápàá àwọn akẹgbẹ́ tẹ́jọ wà nínú òyìnbó nígbà tẹ́ wà ń bẹ̀ kẹ́lẹ́ àwọn pé iṣẹ́ tí èèyàn wọn ṣe lásìkò tó wà lórí àkìrà ọba rẹ̀ náà ni ẹ jẹ́ ká mú lẹ́ẹ̀kọ́ àwọn ìlọsíwájú ìgbàsókè tẹ́ ti mú bá ìlú owó díẹ̀ ìgbàlagbàtẹ̀ ti borí àlefa bàbá láyé sà. Inú mi dùn gan. Ìgbà tí mo ṣe 30 years anniversary, mo fi àwọn mens kan mo fi joyè. Gbogbo America, London náà ti wá. Wọ́n rí àdúgbò mi, wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe. Àwájọ ti wá dá group kan sílẹ̀ fún ìdàgbàsókè owode-Egba. We are working láti ní ọjà tuntun, which mo ti bá chairman mi sọ. Àdì mo nílẹ̀ kan tí mo fowó mi rà o, tí mo fẹ́ gbé sílẹ̀ ká fi kọ́ ọjà tuntun fún owode-Egba. Then mo tún wá fi àsìkò yìí tún bẹ gọ́vnọ̀ mi because Oliver Twist ní wá lówode-Egba. I need a commercial bank. Owode-Egba need commercial bank because I need all it takes láti ní. I need police headquarters ń bí, I need area command ń bí, I need headquarters àwọn DSS ń bí, I need security àwọn safe corps gbogbo náà wà ń bí. Àwọn community wá dẹ̀ ready. Fẹ́ máa lọ sábẹ́kúta lọ Ṣàgámù máa lọ gbowó. Ó máa save epo, ó máa save accident, ó máa save olè. Therefore, please, Excellency, ẹ ti ṣe títì wẹ̀ ti fún wa níná, ẹ bá wa rò ó pa. Mo rí báńkì kan tẹ́ wá sí lókè léwó, mo dísòro kábíyèsí Excellency sà, ẹ bá ro àwọn CEO wọn sọ̀rọ̀. Owódé tóbi tó láti ní commercial bank. Factory ti yí wa ká, àwọn villages ti yí wa ká, táwọn baálẹ̀ náà pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́. Abẹ gọ́vnọ̀ wa àbí ẹnikẹ́ni tó lè ràn wá lọ́wọ́ kó wá àti try títí excuses wọn lójú tèmi ò genuine. Bank ó ṣe ó sọ̀lúdẹ̀rọ̀ ni, kì í ṣe pé gbogbo bank máa wà lójú kan. Tí security ò bá dáa àwa beef up lówódé yìí kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n tẹ Owódé kì í yọ̀yọ̀ nígbà òjò gbẹrun ni, ó lè jalè bí ká má mú ẹ. O lè dáná lówódé káṣírí ẹ má tú. Therefore, ìṣẹ̀ṣe làgbà. Abẹ Excellency ẹ bá ronú pa commercial bank o, ìyẹn la tún bẹ̀yìn fún sèyàn. Ẹ ṣé gan-an. Títì wa ló tiẹ̀ tó wá gùn jù wo títì tí gómìnà ṣe lẹ́yìn tí ọ̀nà Ìbàdàn yẹn nínú ọ̀nà bíi inú housing òkè ata. Ìyẹn gùn gan, gómìnà ṣe wọ́n dá mọ́ gbàbẹ̀ ńjọ́kọ̀ gósùlù wá mú wa nígbà tá a bọ̀ láti ibi sáìdì iléèwé ìran tá a gbàbẹ̀.
títí ẹ̀ gùsà governor thank you for that Owódé náà gún o ẹ ṣe gan-an ni lẹ́yìn fi gan Ọbáfẹ́mi Owódé local government àwọn lágbádùn ìjù o nípa títì àti development ọ̀dọ̀ wa ló pọ̀ jù sí adúpẹ́ lọ́wọ́ yín o excellency keep the good work rolling àti gbogbo team tó ń bá wọn ṣiṣẹ́ SSG good job chief of staff all the commissioners our chairman and all that stuff local government thank you I'm proud governor is working thank you. Owutu FM Owutu FM ó ń bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.